kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni ìyìn àkúnwọ́sílẹ̀ àkọ́sórí. Àkọ́sórí wa nínú ìwé orí Dáfídì orí ẹ̀tàdínníàádọ́jọ. Èyí tí ó kà báyìí wípé, ẹ fi ìyìn fún Olúwa nítorí ohun rere ni láti máa kọrin ìyìn sí Ọlọ́run wa. Ó yẹ láti kọrin ìyìn sí i. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Nínú Bíbélì kíkà wa tòní, Dáfídì fi gbogbo agbára rẹ̀ yin Ọlọ́run, ó sì jó pẹ̀lú gbígbàgbé ara rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ gidi fún ìyìn àkúnwọ́sílẹ̀. Àbájọ tí Ọlọ́run fi bùkún fún un tó sì kọjá òṣùwọ̀n. Nígbà tí a bá yin Ọlọ́run pẹ̀lú ìyìn àkúnwọ́sílẹ̀, ó máa fún wa ní ìbùkún tó kọjá òṣùwọ̀n. Nígbà tí o bá yin Ọlọ́run, òun wù. Nígbà tí o bá sì wù, ó máa jẹ́ kí àwọn ọ̀tá rẹ wà ní àlàáfíà pẹ̀lú rẹ. Èyí tí a lè rí nínú ìwé Òwe orí 16 ẹsẹ̀ 7. Àbájọ tí Dáfídì kò ṣe pàdánù ogun kankan. Ìyìn alákúnwọ́sílẹ̀ rẹ̀ jẹ́ kí Ọlọ́run pa gbogbo àwọn ọ̀tá rẹ̀ lẹ́nu mọ́ níwájú rẹ̀. Nígbà tí o bá ṣe ju ara rẹ lọ láti yin Ọlọ́run, òun náà máa lọ kọjá ààlà láti kó ìbùkún tó pọ̀ fún ọ. Láti lè fún Ọlọ́run ní ìyìn àkúnwọ́sílẹ̀, o kò lè fi gbèdéke sí ìyìn rẹ. O ní láti yìn láì dánu dúró. Èyí túmọ̀ sí pé o ní láti máa yìn ní ibi gbogbo tí o bá ń lọ àti bí o ṣe ń ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́ rẹ. Èyí túmọ̀ sí pé iṣẹ́ àkọ́kọ́ rẹ ní gbogbo ọjọ́ ayé rẹ ni láti máa yìn. Èyí ni ìdí tí ó fi jẹ́ pé gbogbo ìgbà tí àwọn ènìyàn bá rí mi, wọ́n máa ń ṣàkíyèsí pé ẹnu mi kò ń dúró. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ara wọn níbí. Nígbà gbogbo ni mo máa ń kọ orin yin Ọlọ́run mi. Mo rántí nígbà kan tí mo rìnrìn àjò kúrò ní Nàìjíríà. Mo lọ sí ilé ìtajà ìwé láti ra àwọn ìwé. Nígbà tí mo yan àwọn ìwé, mò ń kọ orin ìyìn Ọlọ́run. Òyìnbó kan wá sí ilé ìtajà ìwé náà, ó rí mi, ó sì fi orin kíkọ mi ṣàwàdà. A jọ rẹ́rìn-ín, a bá ara wa fọwọ́ luwọ́. Bí ó sì ti fẹ́ máa lọ, ó sọ pé, "Dúró díẹ̀, o ò tíì lọ." Àṣé pé ó ti ní ìrora ní eyín rẹ̀ fún ọ̀pọ̀ ọdún. Ní kété tí mo bọ̀ ọ́ lọ́wọ́ ní ipò ìyìn yẹn, ìrora eyín náà pòórá. Tí o bá fẹ́ ní ìrírí iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ibi tí o bá lọ, kódà nígbà tí o kò tíì retí rẹ̀, o ní láti máa yin Ọlọ́run pẹ̀lú ìyìn alákúnwọ́sílẹ̀. Àwọn tó ń fún Ọlọ́run ní ìyìn alákúnwọ́sílẹ̀ kì í dúró kí ó ṣe nǹkan fún wọn kí wọ́n tó yìn. Wọ́n máa ń yìn ní gbogbo ìgbà, àkókò tí ó wọ̀ àti èyí tí kò wọ̀. Pé wọ́n lè dìde lórí ibùsùn wọn ní òwúrọ̀ ti tó fún wọn láti yin Ọlọ́run. Fún ìdí èyí, Ọlọ́run máa ń rí dájú pé ó bá gbogbo àìní wọn pàdé ṣáájú kí wọ́n tó béèrè. Wọ́n máa ń fi àkókò àti ìmúrasílẹ̀ tó pọ̀ sí yíyin Ọlọ́run ṣáájú kí ìṣòro kankan tó dé. Ó máa ń yanjú ẹ̀ kí ìyìn náà lè tẹ̀síwájú. Olùfẹ́, sọ ọ́ di àṣà rẹ láti máa yin Ọlọ́run ní gbogbo ibi tí o bá lọ. Yóò sì fi ọ̀pọ̀ ìbùkún ṣe ẹwà fún ayé rẹ. Ka ìwé Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 14-15. Bíbélì ní ọdún kan. Ìwé Jeremáyà orí 6-8. Kókó ọ̀rọ̀
Láti fi ìyìn tó pọ̀ fún Ọlọ́run, o gbọ́dọ̀ yìn ín ní gbogbo ibi tí o bá lọ àti ní gbogbo ìgbà. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa gbọ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08045454541 kí ẹnìkan kó ké hallelujah.